ṣẹ́rí ẹgbọ́n kan tárákùnrin yìí sọ ìgbà tó wo fídíò wa pẹ̀lú open mind ó get information tá à ń try láti pass. mi ò rẹ́fà sọ fún yín pé Prophet Muhammad ò dáa àbí Jesus Christ ò dáa. nǹkan tí mo kàn sọ fún yín pé ẹ má gbé lórí àwọn bàbá ńlá tiwa. tí Prophet Muhammad ò bá dáa àwọn ará Saudi wọn ní sọ fún wa. ẹ jẹ́ káwa náà sọ ìtàn bàbá ńlá wa náà fún àwọn ará Saudi. nǹkan tí mo dẹ̀ tó fẹ́ jẹ́ kẹ́kọ̀ọ́ ni pé kò sí bá máa ṣe sọ ìtàn ní ever complete. gbogbo ìtàn tó wà ní Quran tabaníkà máa tú lẹ́ẹ̀kọ̀ọ̀kan àní kúrò bí lẹ́nu. gbogbo ìtàn tó wà ní Bible náà tabaníkà máa tú a máa rí ẹ̀rọ nítorí nǹkan yẹn ò ṣojú wa wọ́n ń kọ́lẹ̀ ní táwọn náà dẹ̀ kà kò ṣe pé bóyá ó ṣẹlẹ̀ lójú wa. message náà tẹ̀lé láti pass nìyẹn. èmi ò ní ẹ̀bà tàpá sí orí omi mi ò ní ẹ̀bà jẹ́ aláìmoore sí àwọn tó kọ́kọ́ sọ èdè yìí sí àwọn tó kọ́kọ́ gbé ilẹ̀ táwa ń tẹ̀lé ni. ṣẹ́rí ọ̀rọ̀ pọ̀ bọ̀ mi ò tí ì dé mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni.